Toyin Abraham sọ̀rọ̀ lórí àwọn tó ń gbìyànjú láti ba iṣẹ́ rẹ̀ tó ṣẹ̀ gbé jáde lọ sí sinimá ìyẹn over Sabi Aunty jẹ́. Èyí lohun tó sọ. Muka Ray tú àṣírí ńlá lórí ìbáṣepọ̀ tó wà láàrin òun àti Iyabo Ojo. Èyí lohun tó sọ. Wasiu Yeye yẹ̀yẹ́ àwọn ìyàwó àti àwọn àlè rẹ̀ níta gbangba. Àwọn ọ̀rọ̀ tó sọ yìí sì tún ti dáyánpọnyánni sílẹ̀ lórí ayélujára. Èyí lohun tó ṣẹlẹ̀. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. Toyin Abraham sọ̀rọ̀ lórí àwọn tó ń gbìyànjú láti ba iṣẹ́ rẹ̀ tó ṣẹ̀ gbé jáde lọ sí sinimá ìyẹn over Sabi Aunty jẹ́. Èyí lohun tó sọ. Ṣé kì í ṣe tuntun mọ́ pé gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa tíṣẹ́ rẹ̀ máa ń tayọ dáadáa ni. Toyin Abraham Ajéyẹmí táwọn èèyàn ń pè ní over Sabi Aunty báyìí ti gbé sinimá rẹ̀ tí àkọlé rẹ̀ ń jẹ́ over Sabi Aunty jáde káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Bó ṣe ni láàánú pé àwọn nǹkan ti jáde tí wọ́n sì ń sọ fáwọn èèyàn pé kí wọ́n má wo sinimá yìí. Gẹ́gẹ́ bí ohun tí Toyin Abraham sọ, ó láwọn kan ló ń sanwó fáwọn èèyàn láti ba sinimá ọ̀hún jẹ́. Tí àwọn oníṣẹ́ ibi tí wọ́n sanwó fún yìí náà sì ń gbìyànjú láti ṣì àwọn èèyàn lọ́kàn kí wọ́n má lọ wo sinimá ọ̀hún. Ó tilẹ̀ jẹ́ pé àwọn ọ̀rọ̀ dídùn àti àwọn ẹ̀rí rere ni àwọn tó ti wo sinimá yìí ń sọ nípa rẹ̀. Wọ́n nǹkan míì ni àwọn ìkànnì kan lórí ayélujára bí ìkànnì tí orúkọ rẹ̀ ń jẹ́ Sinima Pointer lórí ìtàkùn ayélujára Instagram ń sọ. Sinima Pointer ní kò sí ohun tó dáa nípa sinimá Toyin Abraham yìí. Kódà ó ní látòrí àgbékalẹ̀ sinimá náà títí kan àwọn tó kópa nínú rẹ̀. Ó fi mọ́ gbogbo ọgbọ́n àtinúdá tí wọ́n ṣe nínú fíìmù yìí, ó ní kò sí ìtòwúni lórí nínú gbogbo wọn. Ní fíìmù náà kò níbi tó dojúkọ, ó ní kò panilẹ́rìn bẹ́ẹ̀ ni kò kọ́ni lọ́gbọ́n. Ó sì ń sọ fáwọn èèyàn pé kí wọ́n dẹ́yẹ sí sinimá Toyin Abraham yìí nítorí pé tí wọ́n bá lọ wò wọ́n kàn fẹ́ sowó lófò lásán ni. Wọ́n nǹkan wọ̀nyí ni Toyin Abraham rí tó fi wá jáde tó sọ̀rọ̀. Ó sì ló dáhùn lójú pé sinimá òun yìí máa pa ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́nà ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan torí pé onígbàgbọ́ ni òun, bẹ́ẹ̀ lòun gbàgbọ́ nínú iṣẹ́ tí òun fi ọwọ́ ara òun ṣe. Ẹ̀yin èèyàn ẹ gbọ́rọ̀ látẹnu Toyin Abraham fúnra ara rẹ̀. A jẹ́ pé mi ń ṣe Christian. Ìyàwó fíìmù tó ó dùn bí wèrè, wọ́n fẹ́ bàjẹ́, wọ́n lọ sanwó, wọ́n fẹ́ bà fíìmù mi jẹ́, èmi Christian. If this film no enter 1 billion pass it, that means mi sin Ọlọ́run. A jẹ́ pé mi ò sin Ọlọ́run. Muka Ray tú àṣírí ńlá lórí ìbáṣepọ̀ tó wà láàrin òun àti Iyabo Ojo. Èyí lohun tó sọ. Ṣé ẹ mọ̀ pé kì í ṣe nǹkan tuntun mọ́ pé tí ọkùnrin àti obìnrin bá ti súnmọ́ ara wọn pẹ́kípẹ́kí ju bó ṣe yẹ lọ. Ohun táwọn èèyàn máa ń sọ ni pé níṣe ni wọ́n ń fẹ́ra wọn tàbí bóyá à ń bára ẹni ṣe ohunkóhun níkọ̀kọ̀. Ṣùgbọ́n awuyewuye tó káàkiri nípa àwọn òṣèré ilẹ̀ wa méjèèjì ni Alice Iyabo Ojo táwọn tiẹ̀ mọ̀ sí Queen Mother báyìí àti àgbà òṣèré ilẹ̀ wa tó jẹ́ olùdámọ̀ràn fún gómìnà ìpínlẹ̀ Kwara lórí àṣà àti ìrìn àjò afẹ́ ni Muka Ray elékenka, kódà ó kọjá bẹ́ẹ̀. Púpọ̀ nínú àwọn tó bá ń wo eré Yorùbá láti bí 20 ọdún sí ọdún 15 sẹ́yìn ló bá mọ̀ pé àjọṣepọ̀ tó dánmọ́rán ló wà láàrin Muka Ray àti Iyabo Ojo, pàápàá jùlọ nígbà tí òkìkí rẹ̀ kò tíì máa kàn rárá tó sì ń dàgbà lágbo òṣèré. Ọ̀pọ̀ èèyàn ló ti rò pé Muka Ray lọ́kọ Iyabo Ojo látàrí bí wọ́n ṣe súnmọ́ra wọn nígbà náà. Ó sì ṣòro kí Muka Ray gbé fíìmù jáde kẹ́ ẹ má rí Iyabo Ojo nínú rẹ̀ nígbà tá à ń sọ yìí. Ó sì jẹ́ pé bí Muka Ray ṣe gbajúmọ̀ dáadáa láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ tó sì máa ń gbé eré jáde ní gbogbo ìgbà wà lára ohun tó ṣokùnfà bí Iyabo Ojo ti tètè dàgbà nínú iṣẹ́ tíátà tó yàn láàyò. Ṣùgbọ́n ohun táwọn èèyàn sọ kiri nígbà náà ni pé ìbáṣepọ̀ ìkọ̀kọ̀ wà láàrin àwọn méjèèjì. Wọ́n ní Muka Ray ń ṣàyè ibẹ̀ fún Iyabo Ojo dáadáa. Tó sì wọ́pọ̀ nígbà náà pé kí ọ̀gá máa fẹ́ ọmọọṣẹ́ tó bá wà lábẹ́ rẹ̀ kí wọ́n tó máa lò sínú eré bí Muka Ray ṣe ń lo Iyabo Ojo nígbà náà. Ṣùgbọ́n ní báyìí Muka Ray ti jáde tó sì sọ̀rọ̀ lórí irú ìbáṣepọ̀ tó wà láàrin òun àti Iyabo Ojo. Muka Ray ṣàlàyé nígbà tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ Oyinmomo TV pé táwọn èèyàn bá ti rí ọkùnrin àtobìnrin pọ̀ wọ́n á ní wọ́n ń fẹ́ra wọn ni. Àgbà òṣèré yìí lòun ò fẹ́ Iyabo Ojo. Ní Iyabo Ojo wá kọ́ṣẹ́ tíátà ní ọdún Fakakos ni nígbà náà. Lọ́dún Fakakos ni ẹlẹ́dàá ti gbá wọn méjèèjì pàdé. Bẹ́ẹ̀ lòun jẹ́ ẹnìkan tó jẹ́ pé tí òun bá fẹ́ gbé iṣẹ́ jáde òun kì í ṣojú ìṣáájú sí àwọn òṣèré tóun bá lò tàbí kóun fojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni. Gba òṣèré yìí ló dáàrin kan ni òun wá pinnu láti máa fa àwọn òṣèré kéékèèké lọ́wọ́ sókè kóun sì kó ipa rere nínú ìdàgbàsókè wọn kí wọ́n lè máa wúlò fún òun nídìí iṣẹ́ yìí kí òun lè pè wọ́n nígbàkúùgbà tí òun bá nílò wọn tí wọ́n sì máa jẹ́ òun ní hò láì fóun ní wàhálà sí rárá. Muka Ray ní eléyìí ló jẹ́ kí òun náà gbé àwọn òṣèré dìde. Ó ní nígbà tí òun tiẹ̀ kọ́kọ́ pe Iyabo Ojo pé kó wá kópa níbi fíìmù òun. Ó ní òṣèrébìnrin ìdáhùn pé Yorùbá òun ò dánmọ́rán
mọ́rán dáadáa ṣùgbọ́n òun dáhùn pé kó ṣe bó bá ṣe lè ṣe pé òun máa fi ọgbọ́n orí àti ìrírí gbé yòókù. Àgbà òṣèré tó jáde láti ìdílé àwọn òṣèré yìí sọ pé báwọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn o kó tó wá padà di pé bí Ìyábọ̀ Òjó náà bá fẹ́ ṣe fíìmù kò lè ṣe fíìmù láì jẹ́ pé òun lòún bá a mójútó. Ní ìgbà tó yá àwọn mọwọ́ ara àwọn débi pé àwọn kúrò lọ́gàá àtọmọṣẹ́ àwọn wá di ọ̀rẹ́. Olóhùn àti Ìyábọ̀ Òjó ní àjọṣepọ̀ tó dán mọ́rán lóòótọ́ àti pé òṣèré ẹgbẹ́ òun ni. Muka Ray ní ṣùgbọ́n táwọn èèyàn bá ti rí ọkùnrin àti obìnrin tájọṣepọ̀ wọn dán mọ́rán tí wọ́n máa sọ kiri ni pé ìbáṣepọ̀ ìkọ̀kọ̀ ló wà láàrin wọn. Ó ní kò sì sí béèyàn ṣe wà á ṣàlẹ́ nìkan tó máa súnmọ́ dáadáa. Ó ní ìrẹ́pọ̀ tó wà láàrin òun àti Ìyábọ̀ Òjó kọjá ti eré orí ìtàgé nìkan o nítorí pé àwọn máa ń gba ara àwọn níyànjú bẹ́ẹ̀ làwọn máa ń gba ara àwọn nímọ̀ràn. Muka Ray tẹ̀síwájú pé yàtọ̀ sí pé àwọn jẹ́ alámọ̀ràn ara àwọn tún máa ń ran ara àwọn lọ́wọ́ nídìí iṣẹ́ tíátà títí di bí a ti ń sọ̀rọ̀ yìí. Lẹ́yìn ni àgbà òṣèré ilé wa yìí ṣe ṣàlàyé irú ìrẹ́pọ̀ àti ìbáṣepọ̀ tó wà láàrin òun àti Ìyábọ̀ Òjó nígbà tí iléeṣẹ́ tẹlifíṣàn Oyinmọ̀mọ́ gbà lálejò. Ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ èèyàn ló ń sọ pé àjọṣepọ̀ tó wà láàrin wọn kọjá àti pé wọ́n jọ jẹ́ òṣèré. Àwọn nǹkan tiẹ̀ ní ọkùnrin ò lọ́rùn wọn ní ìyàlẹ́nu ńlá ló jẹ́ bí Muka Ray ṣe ń ṣẹ́ Ìyábọ̀ Òjó ní gbangba. Bẹ́ẹ̀ làwọn míín kí ọ̀rọ̀ náà mọ́ wọn lẹ́nu pé ṣé wọ́n tẹ̀lé wọn wọnú yàrá ni tàbí ta ló bá wọn lọ síbi ìgbéyàwó wọn. Nínú gbogbo àwọn tó ń sọ pé irọ́ ni àgbà òṣèré tó ti di olóṣèlú yìí ń pa. Wọ́n ju gbogbo rẹ̀ lọ Muka Ray ti jáde tó sì ní ìbáṣepọ̀ ọ̀gá sọ́mọṣẹ́ àti òṣèré sí òṣèré ló wà láàrin òun àti Ìyábọ̀ Òjó. Wasiu Yeye yẹ̀yẹ́ àwọn ìyàwó àti àwọn àlè rẹ̀ níta gbangba. Àwọn ọ̀rọ̀ tó sọ yìí sì tún ti dáyánpọnyánrin sílẹ̀ lórí ayélujára. Èyí lohun tó ṣẹlẹ̀. Ṣé kì í ṣe tuntun mọ́ pé òkìkí gbajúgbajà olórin fújì ilẹ̀ wa Wasiu Ayinde Ọlásùnkànmí Anífowóṣe Marshal ló ń kàn káàkiri orí ayélujára. Àwọn èèyàn sì ti ń gba ọ̀rọ̀ rẹ̀ bí ẹni gbàgbá ọtí láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Pàápàá jùlọ lẹ́yìn tí àgbà olórin fújì táwọn tiẹ̀ tún máa ń pè ní olú ayé fújì yìí ti ní òwò òun láti jẹ Àwùjalẹ̀ Ìjẹ̀bú. Ó sì ti kọ àtẹ̀jíṣẹ́ láti fi èròǹgbà àti àfojúsùn rẹ̀ hàn. Ṣùgbọ́n táwọn ọmọ ọba ìdílé tí oyè kan náà sì ní kì í ṣe mọ̀lẹ́bí àwọn. Ọ̀rọ̀ Àwùjalẹ̀ làwọn èèyàn sì ń gbà bí ẹni gbàgbá ọtí lọ́wọ́. Ní fídíò míì ṣẹ́yọ sórí ayélujára níbi tí àgbà olórin fújì ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan. Ṣùgbọ́n kì í ṣe pé K1 bí àwọn olólùfẹ́ rẹ̀ ṣe tún máa ń pè ṣẹ̀ṣẹ̀ ṣe ìfọ̀rọ̀wérọ̀ yìí o. Kódà ó hàn nínú fídíò náà pé ó ti pẹ́. Ẹnìkan tí kò sẹ́ni tó mọ̀ ló lọ wú fídíò náà jáde. Ọlọ́run nìkan ló sì mọ ohun tí onítọ̀hún ní lọ́kàn tó fi lọ wú jáde. Níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí ni Wasiu Ayinde ti ní ìgbésí ayé tí mò ń gbé báyìí tí mo bá kúrò níbì kan. Níṣe ni mo máa ń gbàgbé àwọn ẹrù tí mo bá kó débẹ̀. Ẹ bá béèrè pé kí ló dé tí mi ò fi lè lọ kó àwọn ẹrù náà. Mo máa sọ fún yín pé níṣe ni mo fi ṣe ẹ̀bùn fún ilé yẹn. Wọ́n lè máa fìyẹn rántí mi títí ayé. Àìmọye obìnrin tí mi ò fẹ́ mọ́ tí mo gbàgbé aṣọ àti bàtà mi sọ́dọ̀ rẹ̀. Àgàgà tó bá bímọ fún mi. A máa fìyẹn sọ fún òun àti ọmọ rẹ̀ kí wọ́n máa fìyẹn rántí mi. Àwọn ìrírí tí mo ti rí lórí ìrìn àjò yìí pọ̀ gan. Ó sì ló jẹ́ kí n lè gbé ìgbé ayé mi pẹ̀lú àṣeyọrí tí mo ní yìí. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àgbà olórin fújì tó tún jẹ́ olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú yìí sọ. Àwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní bú. Wọ́n sọ pé kò náání àwọn obìnrin tó ti fẹ́ rí bẹ́ẹ̀ ni wọn ò já mọ́ nǹkan kan lójú rẹ̀. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ báwo ló ṣe máa sọ àwọn ọ̀rọ̀ tó ń sọ nípa wọn yìí níta gbangba. Ló sọ̀rọ̀ obìnrin yẹpẹrẹ bí àmukù ọsàn tó jẹ́ pé tó bá ti mu omi tó wà nínú rẹ̀ tán níṣe ló máa sọ yòókù sí gbó. Nǹkan tiẹ̀ ní tó bá dánrú ohun tó ń sọ yìí wò nílùú òyìnbó kò ní mú nǹkan kan délé. Ní ẹlẹ́dàá àwọn obìnrin wọ̀nyí máa dáa fún Wasiu lọ́jọ́ alẹ́. Bẹ́ẹ̀ làwọn míín sọ pé ṣé ẹni tó fẹ́ jẹ Àwùjalẹ̀ ló ń sọ̀rọ̀ obìnrin bẹ́ẹ̀ ni pé wọn ò já mọ́ nǹkan kan báyìí. Wọ́n ní àfàìmọ̀ kó má sọ àwọn obìnrin tó bá fẹ́ dẹrú nígbà tó bá dórí àpèrè Àwùjalẹ̀ tán. Làwọn kan bú àwọn obìnrin tó ń fẹ́ Wasiu nítorí pé wọ́n fẹ́ gbajúmọ̀, wọ́n fẹ́ di gbajúmọ̀, wọ́n fẹ́ di ìlúmọ̀ọ́ká ni wọ́n fi ń fi ara wọn ṣẹlẹ́yà lọ́dọ̀ Wasiu Ayinde. Ó sì jẹ́ pé tó bá ti yẹ̀ ní kó kọrin kì wọ́n àtàwọn ọmọ tí wọ́n bá bí fún un kò sí àǹfààní kan tí Wasiu Ayinde máa ń ṣe fún àwọn obìnrin tó bá ń fẹ́. Bẹ́ẹ̀ làwọn míì ní kò sí ohun tó burú nínú ọ̀rọ̀ tí Wasiu Ayinde sọ yìí. Ní ohun tó kàn ṣẹlẹ̀ sí ni pé téèyàn bá ti jáde láti du ipò kan tàbí òmíì, ṣe làwọn èèyàn máa mọ̀ọ́mọ̀ máa sì gbọ́ láti ba orúkọ rẹ̀ jẹ́ àti láti gbin ìkorò sọ́kàn àwọn èèyàn nípa rẹ̀.